àwọn tẹ́ bá wá gbọ́ kí wọ́n mú kalẹ̀ bẹ́ẹ̀ òfin ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ni kìí ṣòfin ẹ̀sìn sẹ́yìn gbọ́mí yé ọ̀pọ̀lọpọ̀ ní òsì mọ̀ yàtọ̀ òfin ẹgbẹ́ àtòfin ẹ̀sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fi ń da àwùjọ wa láàmú lónìí da ẹ̀sìn rú lónìí òfin ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òmà pínú ẹgbẹ́ ni wọ́n ti sí òfin yẹn kìí sínú ẹ̀sìn so kán mú àwẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ láwọn ẹgbẹ́ kan àti oríṣiríṣi bẹ́ẹ̀ yí táwa mọ̀ tó jẹ́ tẹ̀sìn òun ni ọ̀rọ̀ tánú Muhammad sallallahu alaihi wasallam sọ. wọ́n níyàn ní tí láàmú àwẹ̀ ṣíyàn sì lè mú kalẹ̀ bẹ́ẹ̀ níyàn gbàgbọ́ pé yàn ní tí. ọjọ́ táwọn yóò bọ̀ sí ọlọ́run náà tó yé àwọn tó lọ́nà fi sàsáájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn náà ń ṣiṣẹ́ lórí ẹ̀ mímú déètì kalẹ̀ yẹn kò sí nínú ètò ẹ̀sìn wọ́n yí mú déètì àwẹ̀ kalẹ̀ àwọn tẹ́ bá wá gbọ́ kí wọ́n mú kalẹ̀ bẹ́ẹ̀ òfin ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ni kìí ṣòfin ẹ̀sìn sẹ́yìn gbọ́mí yé ọ̀pọ̀lọpọ̀ ní òsì mọ̀ yàtọ̀ òfin ẹgbẹ́ àtòfin ẹ̀sìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó fi ń da àwùjọ wa láàmú lónìí da ẹ̀sìn rú lónìí òfin ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òmà pínú ẹgbẹ́ ni wọ́n ti sí òfin yẹn kìí sínú ẹ̀sìn so kán mú àwẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ láwọn ẹgbẹ́ kan àti oríṣiríṣi bẹ́ẹ̀ yí táwa mọ̀ tó jẹ́ tẹ̀sìn òun ni ọ̀rọ̀ tánú Muhammad sallallahu alaihi wasallam sọ Ànábì ní súnmú lérò yàtì ẹ gbààwẹ̀ fún rírí oṣù ìdí tó fi wíbẹ̀ ni pé oṣù ṣe rí àbí waftiru lérò yàtì ẹ dáwẹ̀ tó ẹ má gbààwẹ̀ mọ́ ẹ ṣọdún fún rírí oṣù fàyíngún ma àlékún ọ̀rọ̀ mi fúnnù bí kùrùkùrù bá wá bo sánmà tí ò jẹ́ kẹ róṣù ìyẹn túnmà sí wípé ìyẹn tó lè má rí kùrùkùrù yẹn ni ó pọ̀ ní àwọn agbègbè kan ju agbègbè kan lọ ibi tí kùrùkùrù bá wá pọ̀ sí wọ́n lè má rí ìyẹn fàyíngún ma àlékún agbègbè tí gàmọ́mù bá ti dà wọ́n láàmú tí wọ́n ò rí oṣù ń bẹ wọ́n ò sì gbọ́ information láti ibi kankan pé àwọn ọmọ oṣù ń bí o ó sì jẹ́ pé kò sí lásìkò tí wà ìmọ́ bí ìlú sí rí jọ́nà láti sùn wá bẹ́ nígbà náà kò sí communication kò sí media kò sí nǹkankan tó fẹ́ fún yín ní information kankan bí ìkankan bá ń ṣẹlẹ̀ ní Ìlọrin àfi kí ará Ìlọrin ẹni tí ń gbénú Ìlọrin kan ó wá sọ́nà bí oníṣẹ́ wá fún wọn ní information pa ẹ̀ níjọ náà ń gbóyá àwọn rédíò dé ẹgbọ̀ nínú rédíò ń gbóyá social media náà tó ti dé so yé so fàyínkún ma àlékún níbi tí tó bá ṣe pé gàmọ́mù jẹ́kẹ́ rí oṣù kúrúkúrú jẹ́kẹ́ rúṣù àwọn irinṣẹ́ tán tó fi máa wà ti wà wọ́n á sẹ́tì ẹ̀ sójú sámà nísìn láti fi mà bóyá oṣù yẹn ti yọ àbí ò ti yọ yóò dẹ̀ gbé wá bírò ẹ̀ bá ṣẹlẹ̀ ẹgbùn ma àlékún ẹwà ti ṣe gbogbo ìgbìyànjú yẹn Ọlọ́run sáà fọ́lá hàn Ọlọ́run ò jẹ́ kẹ́ rí náà ni ogun ẹ̀wà fákìmìnà ìdáta ṣàbán oṣù tẹ́ wà nínú ẹ̀tẹ́ ń bá bọ̀ wá ní kẹ́ kàkó pé 30 tó bá ti pé 30 lónìí àjẹpéjọ́ kejì yẹn àwẹ̀ wà so tí bá ń jẹ́ 29 tí gbìyànjú àti àwọn research wá padà fún yín ní result pé òní tó jẹ́ 29 yìí oṣù ti yọ o bóyá pẹ̀lú pé yàn bóyá wọ́n fi àwọn oríṣiríṣi àwọn irinṣẹ́ tó máa fi ń wá ní àbí ó sì yọ náà ni ẹnìkan rí ẹni tó rí yẹn gbogbo àwọn wàhálà tí wọ́n kàn dálẹ̀ pẹ̀lú pé ìmúdé ti kàlẹ̀ yẹn kò yí sí tó le
ẹni bá nímọ̀ kan àbóyé omi ó kọ́ àwọn tán bá já síwájú nínú ẹ̀sìn kó fọ̀rọ̀ yẹn hàn wọ́n ọ̀kẹ́ni kó kàn dúró sí ibi kan àbó dúró sílùú kan dúró sínú ẹgbẹ́ kan bọ́ sínú ilé kí ó kan kàhà náà síkalẹ̀ ọjọ́ báyìí gbogbo yín ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ à kìí ṣẹ̀sìn ẹbí ẹ̀sìn àgbáyé ni ẹ̀sìn Ọlọ́run ni kìí ṣẹ̀sìn ẹran kìí ṣẹ̀sìn ilé kí ó kankan so àfáà kankan ò ní àṣẹ jùlọ ẹni kankan tó láṣẹ jùlọ náà ní olùbẹ̀rù Ọlọ́run tó sì já síwájú ẹ̀sìn látòrí Sultan Sokoto ni bàbá wa Emir nílọrin ni àwọn àtàwọn aláṣẹ bẹ́ẹ̀ tó mẹ́nu àwọn àfáà náà nínú wọn ni bàbá wa Mufti lọrin bàbá wa Ogandoma ni àwọn àfáàgbà wọ́n pọ̀ bẹ́ẹ̀ láàfáà wọ́n bẹ ní Ìbàdàn bí náà wọ́n bẹ ní tó yẹ kó ọlọ́sà fi àwọn wálé jìbálà ọ̀tádà ó fi àwọn èèkàn sí èèkàn sórí ilẹ̀ káàkiri tó jẹ́ pé wọ́n nímọ̀ wọ́n lọ́gbọ́n wọ́n lóye gbogbo orú wọn yẹn báwọn náà bá ní observation wọ́n rí màkán nù ma ọlọ́tọ́lọ́ fún wọn wọ́n wá padà láti yọrí kan bẹ̀ pé àti rí nǹkan báyìí tí wọ́n náà ní kí wọ́n pa àwọn aláṣẹ ọ̀kẹ́ yóò kàn máa announce oṣù yẹn kò sí lára ẹ̀sìn bẹ́yàn kan bá ń bú ìbú kan bí ìbú lásán ni ẹni tó bá ní màá ní ó máa lò èèyàn máa lo ìmọ̀ náà ni ṣùgbọ́n ṣe bí èèyàn ó lò ní ìtẹ̀lé àṣẹ ọba tó nímọ̀ sóyé gbogbo dé tìtẹ́ gbọ́ pé wọ́n mú yẹn irọ́ nìyẹn èyí tó tọ́jú ẹni kí á dúró de àṣẹ látọ̀dọ̀ àwọn àtọ́lọ̀ pàṣẹ ní lọ́wọ́ ètì Sultan Sokoto bó ṣe jẹ́ nìyẹn.